Alhamdulillahi Rabbil Alamin. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir Rahmanir Rahim. Wassalatu wassalam ala ashrafi khalqillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa sallim amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà Ọlọ́run orí ajẹ́njẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run. Kó máa bá gbogbo wa gbé lápapọ̀. Mo kí yín púpọ̀ gbogbo ẹni tí ẹ ń wọlé sórí ètò wa. Ẹ bá mi share program yìí kí àlàáfíà Ọlọ́run kó má fi yín sílẹ̀ o níbikíbi o. Kí oríire ìdùnnú ayọ̀ àlùbáríkà kó jẹ́ ti gbogbo wa. Adúpẹ́ fọ́lọ́run Ọba láàárọ̀ yìí ọba tó ṣọ́ wa la dúpẹ́ fún. Sulaiman ẹ pé bọ̀rọ̀ kìíní fún mi. Ọba tó ṣe ti pé báyá ṣó ti gbé. Okay, àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé o. Oríire ìdùnnú àlùbáríkà ayọ̀ kó jẹ́ ti gbogbo wa níbikíbi lágbàáyé tí ẹ ti join wa láàárọ̀ yìí. A máa dúpẹ́ fọ́lọ́run Ọba. A máa dúpẹ́ fọ́lọ́run Ọba. A máa dúpẹ́ fọ́lọ́run Ọba. Ìwọ Ọlọ́run Ọba la fi ọpẹ́ fún. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program náà dáadáa. Ẹ bá mi share program yìí dáadáa. Alhamdulillahi Rabbil Alamin. Tó ní àárọ̀ yìí gbogbo wa la kí níbikíbi. Bí ẹ ṣe ń wọlé sórí ètò wa, kí àlàáfíà Ọlọ́run kó máa jẹ́ ti yín, kálùbáríkà máa jẹ́ ti yín, kí dùnnú àti ayọ̀ àtàlùbáríkà tó ríire kó máa jẹ́ ti gbogbo wa o. Kẹ́hìndé Ibrahim, Afọlábí Taofik, Ọlálékan, Mọ́mìn Kàfílà, Kòfórọlá, Àkànbí, ọmọ Látúnjí, Jimba, Ọlọ́run Tóyìn, ẹ máa bá mi share ẹ. Ẹ máa bá mi share ẹ, ẹ máa bá mi share ẹ. Alhamdulillah. Ahmed Ọbáfẹ́mi, gbóyin là ń kí o. Hassan Jẹ́jẹ́, Sulaiman, wá. Sorry ẹjọ́. Lọ sí mọ́tò kó gba change wa. Bàbá mi black shoe official Ọlásùnkànmí. Ìlọrin náà ti ń pè mí yìí o. Hello, salaam alaikum warahmatullahi wabarakatuh sir. Bàbá akúnáwó ni mo wà lórí program ń sì máa pè yín padà láìpẹ́ yìí inshallah. Alhamdulillahi Rabbil Alamin. Comrade Olúwafẹ́rànmi Ọlátúnjí Abdurrahman Abdurrazak Ọba Abdurrahman Hafsat, gbogbo yín là ń kí. Ajé Amòyíbà Tọ́lá Ìtàn Àkàndé Babalọ́lá, ẹ bá mi share program yìí dáadáa. Ọlọ́run á gbà fún wa, Ọlọ́run á yọ́nú sí wa. Mo ní pẹ́ púpọ̀ lórí program láàárọ̀ yìí ọ̀rọ̀ aku programu àná. Aku programu àná. Ku programu àná. A dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́yà wa, àwọn amòfin wa. Èyí tó bá wa dá sí programu lálẹ́ àná. Ọpẹ́ ńlá la dá fún wọn. Kí Ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára, ọlá ògo ẹ̀. Lẹ́nu àná yẹn lásán a ti rí àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bẹ́ bọ́ta rẹpẹtẹ, tara ń kan wọ́n. Kò dẹ̀ sí nǹkan tó ń kan wọ́n lára ju ọ̀rọ̀ èyí tí àwọn lọ́yà wa, àwọn lọ́yà tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n mọṣẹ́, èyí tí wọ́n bá wa yànnàná lánàá. Fatai Ajikobi, ọmọ mi Ọlọ́run gbẹ́bẹ̀,
Dr. Sababi Fagade Abdulkadir Olaloye ọ̀rọ̀ táwọn lọ́yà wa bá wa yanjú lánàá àwọn gbogbo táwọn lọ́yà bá ti bá wa yanjú ọ̀rọ̀ báyìí inú ìbànújẹ́ làwọn ọ̀tá ẹ̀sìn máa ń wà inú ìbànújẹ́ ń làwọn ọ̀tá ẹ̀sìn máa ń wà pé kí ló tún dé báyìí wọ́n á dúpẹ́ fọ́lọ́run bá wí pé kò sọgbọ́n tán wù kán dá láyé ìsìláàmù náà ni ó borí ìsìláàmù náà sì ní ń borí ọ̀tọ̀ ní tó yẹ kí wọ́n ṣe ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe mọ̀ pé àwọn tí wọ́n hate Islam wọ́n pọ̀ gan tí wọ́n fẹ́ràn Islam rárá tó bá ti gbọ́ pé mùsùlùmí ni ẹ́ lásán inú ìbànújẹ́ náà máa wà tó bá ti gbọ́ pé mùsùlùmí ni ẹ́ lásán wàláhì inú ìbànújẹ́ náà máa wà ìyẹn ló jẹ́ kí wọ́n brainwash ọmọdé yìí ìyẹn ta lọ́lọ́run tó pẹ̀rẹ̀ ń ta lọ́lọ́run yìí kò sí tí Islam ṣe wọ́n á máa jọ mí lójú a máa wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa tàbá tún wá ráwọn mùsùlùmí míì náà tó pera wọn ní mùsùlùmí tí wọ́n tún sọpọ́ọ̀tì àwọn ọ̀tá ìsìn yìí tí wọ́n sọpọ́ọ̀tì ọ̀tá ìsìn Ọlọ́run sọ fún wa inú Al-Qur'ani wípé bismillahirrahmanirrahim inna ad-dina inda Allahi al-islamu dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ èmi Ọlọ́run òní Islam ẹ̀sìn lọ́dọ̀ èmi Ọlọ́run òní Islam àwọn èébú ẹlẹ́sìn kankan àdẹ̀ní kí kálukú má ṣe tiẹ̀ ntọ́lọ́run bá rán ẹ òun ló lè ṣe àmọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí ká dúró lójú ọ̀nà tiwa ìyẹn Al-Qur'an sọ wípé udkhulu fi silmi kaafatan ẹni tó bá fẹ́ ṣe Islam kó dúró nínú ẹ̀ tán yányán wala tattabi'u khutuwati shaitan innahu lakum aduwwun mubin ẹ má tẹ̀lé ìlànà èṣù torí pé ọ̀tá yín òun lè ṣú jẹ́ ọ̀tá yín lè ṣú jẹ́ èṣù yẹn làwọn wá ń pè wá láti wá àwọn kan èyí ń bínú àwọn mùsùlùmí tó bá fẹ́ ṣàdúà wọ́n á máa ní Ọlọ́run paná adẹ́bọrẹ́ Ọlọ́run paná adẹ́bọrẹ́ ṣé yẹ ká máa sọ bẹ́ẹ̀ Islam ó ṣàdúà bẹ́ẹ̀ kọ́lọ̀ ń bá wa paná adẹ́bọrẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ yìí náà aláburú ẹ̀dá lẹ́jẹ́ gbogbo ẹni tó bá dẹ̀ jálábùsí ò ní jèrè ta lọ́lọ́run bá àwọn èèyàn lórúkọ jẹ́ wọ́n arrest ẹ̀ níjọ́ tí ń bá àwọn èèyàn yìí lórúkọ jẹ́ gbogbo yín lẹ̀ ń comment níjọ́ tí ń jó Kùránì gbogbo yín lẹ̀ ń comment níjọ́ tí ń bú Ànábì Muhammad gbogbo yín lẹ̀ ń comment ó wá dìjọ́ tí wọ́n mú tán ẹ̀ wá ń pariwo àwọn ìsìláàmù láàánú ìsìláàmù alákatakatí ni wọ́n ìsìláàmù dá ìsìláàmù gbá ìsìláàmù àwo àwa ò kí ẹ̀ pẹ̀lú gbogbo ọkọ̀ tó bá wù yín kẹ́ pè wá Don Didi you are welcome kí ẹ̀ gbogbo ọkọ̀ tó bá wù yín báyìí ní kẹ́ pè wá ṣùgbọ́n tó dá wa lójú ni wípé ẹ lè escape justice látara àwọn ìwà burúkú títa lọ́lọ́run ti wù káàkiri ayé
lẹ́nu bí ọdún méjì ó bẹ̀rẹ̀ gbogbo àdánwò èyí láti 2021 ló ti bẹ̀rẹ̀ àmọ́ kíní yẹn ò tí ì lágbára lára ẹ̀ tó tó báyẹn ẹ lọ àwọn fídíò sẹ̀ 2021 ló ti bẹ̀rẹ̀ ló ti ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí wẹ́rẹ́ gbà tó wá di 2022 àgbákò yẹn tó wá pọ̀ gan inú gbogbo yín wá ń dùn ọkọ̀ àwọn mùsùlùmí dé káàbọ̀ àti ń retí rẹ̀ káàbọ̀ bẹ́ẹ̀ ni kálukú yín ń dunnú níjọ́ tó wá fèsì lọ́rin ó wá mú ọ̀rọ̀ ẹ̀sìn ó wá papọ̀ mọ́rọ̀ àṣà Ìlọrin ìlú Yorùbá ni Ìlọrin ẹrú Fúlàní ni ẹmí àwa Ìlọrin ó bu dáadáa gbogbo fídíò tí Ta Lọ́lọ́run ṣe láyé ẹ lọ káǹtì ẹ̀ láti 2021 90% fídíò tó ṣe láyé ó fi dájú kọ Islam lọ́rin ni gbogbo fídíò ẹ̀ tó ṣe láti 2021 ẹ lọ wò ó fi 90% ó fi dájú kọ mùsùlùmí Ìlọrin ó wá mú látara mùsùlùmí Ìlọrin yẹn àti Ìlọrin yẹn ó wá fi kọjú sí gbogbo mùsùlùmí àgbáyé àtà ó dájú kọ Kaaba ó yẹ̀yẹ́ Kaaba ó bú Kaaba gbogbo ọ̀rọ̀ tí ó dá ló sọ nípa Kaaba ilé Ọlọ́run mùsùlùmí tó bá wò wípé Ìlọrin bí Ìlọrin náà ń bá jà ìníkan ókè agbọ́ pé Ìlọrin ló ń bá jà agbọ́ bẹ́ẹ̀ ṣé Kaaba náà Ìlọrin ló ní Kaaba ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́rọ̀ Ìlọrin ti sẹ́gbẹ́ kan ẹ gbọ́rọ̀ Ìlọrin ẹgbẹ́ ti sẹ́gbẹ́ kan ṣé Ìlọrin ló ní Kaaba tó bá ní wọ́n ò láìkì Ìlọrin ò láìkì àwa ọmọ Ìlọrin ò láìkì Islam wa ní Ìlọrin so tún wá sọ fún wa pé ò láìkì anabuwa Muhammad sallallahu alaihi wasallam anabi tó ló tẹ̀lé you call yourself a Muslim anabi tó ló tẹ̀lé ìyẹn dẹ̀ dájú kọ anabi ó dẹ̀ ń bọ́ṣọ lára anabi bàbá dákọ̀ anabi nísìn ani sallallahu alaihi wasallam tàbá dákọ̀ ìyá ńlá wa Khadija àbí ìyá ńlá wa Aisha ani radiyallahu ta'ala anha gbogbo àwọn ìyá wa yìí tó jẹ́ ìyàwó anabi sallallahu alaihi wasallam gbogbo wọn lárakùnrin yìí ló bọ́ṣọ lára wọn látara ọ̀rọ̀ tí ó dá tó bá ló lè jà ó lè defend Ìlọrin so ní defend Kaaba tó jẹ́ kíbùlà gbogbo wa gbogbo nǹkan tó bá jẹ́ kan Islam bẹ́ẹ̀ ni àfáà bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sunna nabi arákùnrin ìyá jáde abàjẹ́ pẹ̀lú ideology títí ẹ̀ a jẹ́ kí gbogbo ayé rí pé àfáà tó ń sọ̀rọ̀ yìí ò gbádùn o ojoojúmọ́ ló wá ń dáná burúkú sínú Islam ló wá fẹ́ wó Islam pẹ̀lẹ́nu ẹ̀
òun tẹ́yìn lẹ́yìn ò fẹ́ rí yẹn gbogbo ẹni tẹ́ ń ṣe prógráàmù tẹ́ lórí social media tẹ́ ń bú wa ẹlòmíì pè mí lólè ẹlòmíì pè mí lájí ago ẹlòmíì pè mí lájí $10,000 ẹ ṣe ṣẹ́rí tẹ́lẹ̀fẹ́ rí òun lẹ́rìí ṣebí kórópọ̀ tí ẹ náà ń bẹ lọ́wọ́ wa náà báyìí ẹ wá wálé láti ibi tẹ́ wà ẹ wá sínú ó ní kóòtù tó bá di on the 3rd on the 4th on the 5th ẹ wálé kẹ́ wá gbà ẹ wo lọ́wọ́ fídíò ẹ̀gbọ́n olórí ẹbí wọn tó ṣẹ̀ ṣe fídíò olórí ẹbí wọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyẹn ní kò jẹ́ káwọn rí òun ẹ̀bẹ̀ wo náà wá ń bẹ̀ on behalf ẹ̀ another case mi ń bẹ fún lọ́dọ̀ Olúwo another case mi ń bẹ fún lọ́dọ̀ Mọ́lá Yusuf Adépọ̀jù another case mi ń bẹ fún lọ́dọ̀ Mọ́mọ́fà another case mi ń bẹ fún lọ́dọ̀ Mufti another case mi ń bẹ ẹ wò ẹ lẹ́ béèrè tó báyìí ṣáyìn òkè ogun tẹ́yìn bá ń ṣe lórí social media yẹn á disturb àwa abẹ́rù pé ogun tẹ́yìn ṣe lórí social media yẹn ẹ lọ pa ẹ pa ẹ̀yin mùsùlùmí alákàtí wọn ní pa wọn á reset brain yẹn ni brain tẹ́yìn ti brain wash yẹn kò sí ọ̀rọ̀ pípa ń bẹ̀ wọn á reset brain yẹn ni lórí kéèyàn bú yẹn lásán lórí kéèyàn ṣe ẹ lọ wo nǹkan tí wọ́n gbé lórí nǹkan mẹ́rin náà torí ẹ̀ gbé ní kéèsì ẹyọ kan ẹlẹ́ẹ̀kejì 5 ẹlẹ́ẹ̀kẹta 6 torí pé gbogbo àwọn ìjìyà ẹ̀sùn kọ̀ọ̀kan yìí èyí tó kéré jù lọ́dún 2 ẹ̀wọ̀n ẹ̀yẹ́ náà kéde yìí bá ń bú èmi àbí tẹ́ bá ń sọ̀rọ̀ sí mi màá wá torí ẹ̀ màá wá ní mi ò ànísàrà máa ṣẹ́ni tá a bá ń tẹ̀lé orí social media a máa ń rí àwọn oríṣiríṣi ẹ̀kọ́kọ́ mo ṣe ń wo program bọ̀bọ̀ kan tó ń pè ní Very Dark Man ọmọkùnrin yẹn ó sọ̀rọ̀ kan ó ní ṣé ẹ wá ẹni ẹ̀ ń bú mi ẹlẹ́ ń ṣe gbá kan ẹ̀ ń ṣàwọ̀ kan mi mọ́ gbogbo wàhálà tẹ́jọ́ ń fa ó wá sọ gbólóhùn yẹn pé ṣé òun máa torí ẹ̀ òun á sọ pé òun ò ní ṣe nǹkan tóun ṣe mọ́ ni ó ní wípé eléyìí sọ̀rọ̀ ẹnu orí social media náà ọ̀rọ̀ ìjọba ni níjọ́ tí eṣinṣin ń jẹ légbò ẹnìkan ò rí o níjọ́ tí légbò wá ń jẹ ṣinṣin ẹ wá ń pariwo pé ìgbàgbọ́ Haúsá o ṣẹ́yìn ò mọ̀ pé atrocity tí arákùnrin yẹn kàn mí tó pọ̀ gan kì í mà ṣe díẹ̀ tí Mufti Ìwó wà ń bẹ̀ o kì í mà ṣe díẹ̀ ṣé díẹ̀ lẹ wá pè ní díẹ̀ lẹ pè ẹ wọlé yìí sè. àfa Nàìjíríà wọn mọ Islam ju àfa Saudi lọ. ẹ sì kó mílíọ̀nù lè fún un òye fa tọ́wọ́ kúrò náà rọ ni pé ibi wọ́n fàṣìkò láti dé òye fàṣìkò lè fún un láwọn jẹ́ ń gbá bọ́ọ̀lù. wọ́n á gba débi pẹ́ni tí wọ́n wò lẹ́gẹ̀ẹ́ wọ́n pè Magaribi kò ní ṣe kíni. ẹ gbọ́ lẹ́kṣọ̀ tí sheik wa ṣe sheik Al-Fadil afawa Sheikh Imran Abdulmajid Eleha mudiru Darun Naim ẹ gbọ́ lecture wọn tí wọ́n ṣe with this
àwọn ṣe lecture lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù gbígbá pé tó bá ń gbá bọ́ọ̀lù àwọn èèyàn lọ kírun ṣáwọn àparọ́ ni tó bá ń play bọ́ọ̀lù ṣáwọn èèyàn máa dìde lọ kírun àparọ́. Ah, my God. Tó bá ń play ball ṣó máa ń dìde lọ kírun wọ́n yé dìde lọ kírun ṣó wá parọ́ ni wọ́n parọ́. Àbí wọ́n wá torí káwọn èèyàn má bàa bínú wọ́n à ní sòdodo ọ̀rọ̀ mọ́ wọ́n wá ń yẹ̀yẹ́ wọn láàrin ìta. Criminal ńlá ni ẹ o. Tí máa ń wọ̀ lọ́wọ́ tí a bá pè mọ́ kò yí gbọ́. Wọ́n fi àsìkò ráre títí wọ́n fi ráre kan àsìkò ìran ẹ̀ sì kó millions ẹ lọ fi wo bọ́ọ̀lù. Ẹ fi millions ẹ lọ fi wo bọ́ọ̀lù. Ọlọ́run ló mọ èèyàn tó ti jáde ń lu ìtọ́lọ́kọ́tọ̀. Kí ló wọ́n ṣe? Ó lọ wo bọ́ọ̀lù. Wọ́n ti lọ́wọ́ bọ́ọ̀lù yóò sanwó wọn lé ní òkè sọ̀fẹ́ o. Àbọ̀fẹ́ wọn wò ó. Lẹ́yìn eléyìí yóò wà láti hòtẹ́ẹ̀lì. Yóò máa jẹ yóò máa mú. Ẹlòmíràn wá dá dúró síbẹ̀ yóò tún wá kérò lẹ́yìn lọ. Bí Yorùbá wo fúbọ́ọ̀lù, ṣé Islam rẹ̀ lórí kó mọ̀ wo fúbọ́ọ̀? Ẹ jọ̀ọ́ ṣé lẹ́tọ̀ tí ṣe ìmúra nílẹ̀ àṣẹ́sìn wọ́n ní ká máa wo fúbọ́ọ̀lù? Ṣé wọ́n ní ká máa wo fúbọ́ọ̀lù? Wọ́n ní wọ́n ń wo bọ́ọ̀lù àwọn èèyàn ń fàsìkò ìrun ráre wọ́n ń wo bọ́ọ̀lù wọ́n ń fi àsìkò ìrun ráre sọ kò yàtọ̀ sí pé ẹ̀yin mùsùlùmí o ẹ má wo bọ́ọ̀lù. Saudi Arabia wọ́n host World Cup ó ṣáà máa ń wá nǹkan kan láti fi yẹ̀yẹ́ ẹni ọ̀rọ̀ tí Islam bá sọ. Or any ọ̀rọ̀ tí one of our Islamic scholars tó bá sọ yẹ bí ideology ti tiẹ̀ láti fi paint Islam lórúkọ tí ò dá. Ṣé yẹn làwa ǹjẹ́ tó ti ń ṣe ǹjẹ́ mo wá fún erí láyé? Ọlọ́run ò jẹ́ láyé torí pé kọ́ọ̀pẹ́ ò tí ì fúlù tá a bá wá fún ọgbà náà lọ́hùn a lè má rí kéèsì tá à ń ṣe yìí ṣe. Gbogbo àwọn tọ́dẹ̀ ń wá fún Ọlọ́run ara ń gbà wọn ta ni àwọn ò sọ̀rọ̀ àwa dákẹ́ à ń wòran ni à ń wò ṣe ẹyẹ àdàbà ń pegede bí ipẹ́ ẹyẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ o títìrí ló ń tiri kì í ṣe pé kò lè jà orúkọ ló ń sá fún torí pé bíbí ire ìyẹn ò ṣe é fowó ra ló ṣe ń dákẹ́ níjọ́ náà lọ́hùn wọ́n wà ẹdẹ ni kálukú ń dákẹ́ wọ́n dákẹ́ níjọ́ tí kọ́ọ̀pù ẹ̀ wá fúùlù níjọ́ tó ya Kùránì ó ṣe wá bí ká bọ́ta ká sọ̀rọ̀ kéèyè yá Kùránì rèé àmọ́ ó gbé díẹ̀díẹ̀ lọ́ràn máa bẹ̀rẹ̀ tí máa fi ń di ńlá díẹ̀díẹ̀ báyìí ọ̀ràn máa ń bẹ̀rẹ̀ tí máa fi ń di ńlá. Yorùbá sì mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n ní ẹgbẹ̀rún sàámú ẹ bá ń parí ẹ̀ ẹgbẹ̀rún sàámú kò lè sámọ́ lọ́n lọ́wọ́. Sórí àwọn spíkà rẹ̀ ni tó wà l'Amẹ́ríkà tó wà káàkiri tó ń sọ̀rọ̀ fún ọ ni àwọn ni wọ́n tó bá pẹ́ tó bá yá àwọn náà máa advocate fún ẹ. àwọn bẹ́ẹ̀ ni Olúfẹ́mi Ọláwuyì wàá feel important ń gbà yẹn ni pé ẹ rí understand àwọn speaker ẹ̀ yẹn tí wọ́n advocate fún ẹ lórí social media yẹn àwọn nọ́mbà wa gbà ọ́ bí oníkẹ́ anybody yín máa wà fún mi ò bẹ́ẹ̀ sí máa ń wá o I don't bloody care bẹ́ẹ̀ jáde lẹ́ẹ̀mẹ́wàá lèmi lórí màá jáde nígbà 20 ọlọ́mú yẹn kó nu ayé wa kò sí dátà ni kò
kò sí kíní Ọlọ́run ti mú kó nu ayé wa lórí kéèsì pé ibi tẹ́ bá ti wá fẹ́ sọ dúdú di funfun yóò sojú gbogbo wa ibi tẹ́ bá ti wá fẹ́ sọ dúdú di funfun ó máa sojú wa ibi tẹ́ bá ti wá fẹ́ gbé ẹ̀bi fálárì á sojú wa ẹgbẹ́ ti gbé kíkíní wọ́n ti lọ verify ẹjọ́ yẹn ẹ ti gbé lọ sí high court sí wàhálà. Continue. Kọ́tọ̀rù ni Sheikh Imran sọ pé kọ́tọ̀rù ni Lárúbáwá ń pè àwọn Lárúbá gan fúnra wọn kọ́tọ̀rù ni kò kí ń ṣe kàtà kọ́tọ̀rù ìlú Islamic country ní kọ́tọ̀rù àwa la sọ di kàtà airline kọ́tọ̀rù airline ní kọ́tọ̀rù olódo ni ẹ kò kí ń ṣe kàtà 22 tó dá gidi kan kọ́tọ̀rù ni wọ́n ń pè continue. lẹ́yìn owó tó san yóò sùn lẹ́gbẹ́ àwọn fẹ́ ju komiti ti máa rí oníbọ́ọ̀lù bí ẹ ti ń owó náà yàtọ̀tọ̀ síra wọn ẹni sún mẹ́bẹ̀ẹ́ yìí. bẹ́ẹ̀ ni ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí. ọwọ́ lọ jókòó síbẹ̀ wákàtí méjì wákàtí mẹ́ta wákàtí mẹ́rin kan tó bẹ̀rẹ̀ bọ́ọ̀lù só lè dìde pé mo fẹ́ lọ kírun. ṣẹ gbọ́ wákàtí méjì wákàtí mẹ́ta wọn àti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù o ṣó o lè jáde kúrò no stadium yíyà mo jẹ́ kí n sáré lọ kírun èyí ò ní lè jáde. bẹ́ẹ̀ ni Lawala Azeez Ọlátúnjí anybody tó bá fẹ́ plead on his behalf ẹ kọ́kọ́ wá pẹ̀lú evidence pé evidence tẹ́ fi bá sọ̀rọ̀ tẹ́ fi caution ẹ kọ́kọ́ wá pẹ̀lú ẹ̀ náà. bọ́ àyè jókòó padà. bẹ́ẹ̀ ni. tọ́ba tọ́ sí gbogbo èèyàn kò tọ́ sí mùsùlùmí. yes. torí pé kí ló ń jò fún tọ́ sí wa àwa mùsùlùmí ní àwùjọ àti wa lọ́tọ̀ o kí ni túmọ̀ rẹ̀ a ní bá a ti gbọdọ̀ ní lọ́tọ̀ tàgbọ̀dọ̀ sọ́wọ́n èèyàn ìtọ́ba burú wà gbọdọ̀ ká a má díẹ̀. yes. ìtọ́ba dà wà lọ́yẹ̀ ká máa gbájú ọlọ́run ní kọ́ńtọ́n. khayra ummatin. yes. linnas. èmi lówó lọ́wọ́ yíjọ ẹ̀ ọ̀jọ́ mọ̀ ló ń múra èmi lówó lọ́wọ́ yíjọ ẹ̀ ọ̀jọ́ mọ̀ kọ́ mọ́sálásí ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ gbogbo lọ́wọ́ wá níbi tó bìlọ́ọ̀gì sí nínú tí mo bọ́ọ̀lù. yes. mo mọ àwọn èèyàn dáadáa tó àjọ jẹ́ mùsùlùmí tí Chelsea bá fẹ́ play ní England àbí onáwà wọ́n á ra tíkẹ́ẹ̀tì wọ́n lọ adẹ̀jọ́ ń gbé Nàìjíríà ni tí Arsenal bá fẹ́ play wọ́n á ra tíkẹ́ẹ̀tì wọ́n lọ ṣé ṣèkì parọ́ ni ẹ̀mí ò parọ́ òdodo ọ̀rọ̀ ní náà gbogbo ẹnìkọ̀ọ̀kan ló níbi tó bìlọ́ǹgì sí lónìí fúbọ́ tìmú ẹ̀ bàbá wọn aṣáájú ọ̀rọ̀ ní Arsenal àwa o àwọn Arsenal rè àwọn kan ní àwọn Chelsea ṣé wọ́n á parọ́ ni. wọ́n fi wá dé ní mọ́ṣáláṣí gbogbo àwọn jẹ́mi mọ́ṣáláṣí yẹn sọ̀kan náà. yes. níbi tí mo bọ́ọ̀lù. ṣé mo pé túmọ̀ ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́nsẹ́ tó bọ́ọ̀lù yàtọ̀ àwọn tí wọ́n ń gbà ṣé mùsùlùmí ni wọ́n sọ́rọ́ ẹ̀kẹ́ wọ́n yẹjú ṣé mo kọ́ wà láàlẹ́ ní fún ọ yẹn ṣé ẹ máa ní wà láwù fún kèfèrí ni èyàn máa gbà fún kèfèrí ni nígbà wọn burú jù bẹ́ẹ̀ lọ ní suratul kafiri ẹ̀ tó máa wá ràn wọ́n lọ́wọ́ ẹlòmíì owó tí ń sẹ́ndì sáwọn bọ́ọ̀lù tó wà Nàìjíríà yìí yóò ní ọmọ ẹ tó gùn yẹn mo fẹ́ fún lówó. yes. mo ń gbọ́ kínní nínú kínní àwọn jẹ́ náà wọ́n yí kèfèrí méjì ní o wọ́n jẹ́ mùsùlùmí náà sọ́wọ́n ti fún wọn jọ́ jẹ́ bí kọ́ mọ́sálásí. àbí. àwọn mọ́sálásí wọlé àwọn àlùmọ́ọ́lá nù. gbogbo kala àwọn bẹ́ẹ̀ sì jẹ́ lẹ́sìn lọ òṣìṣẹ́ tá Nàìjíríà nínú ó ní ṣé orí fúnbọ̀ tó gbé lọ sí kọ́tọ́rù àwọn kò kẹ́kẹ́ ta ó fi tẹ̀jú di pé kọ́tọ́rù. ó fi tẹ̀jú ṣé tẹ̀jú ọmọ yìí máa gọ̀ kọ́tọ́rù ní tẹ̀jú ìdì ọmọ yìí máa gọ̀. kàtà tí wọ́n ti gbá World Cup yìí gangan ní kàtà fún rẹ̀ Islamic country ni
báyọ̀ kò sí àbí kọ́tìní kàtà ẹ lọ open ceremony football yẹn open ceremony football yẹn iṣẹ́ táwọn òyìnbó mọ̀ jókòó àwọn lọ gbà wọn wọ́n ń gbé tẹ̀sùgbọ́ àwọn ń gbé kíníkì wọ́n ń kírun tí orí fídì ni ìró náà ń ṣe open ceremony tiwọn. gbogbo Nàìjíríà àwọn afá Nàìjíríà yìí wọn ò fẹ́ kí Islam wọ nìkankan sí rárá. Àfá Nàìjíríà wọn mọ Islam ju àfá Saudi lọ. Àfẹ́lẹ́ gbogbo lẹ́kṣọ̀ tó kí látàrọ̀ tẹ ẹgbọ́n ó fi takò fúbọ̀ ni. Ẹgbọ́n fúbọ̀ ní Islam. Ẹgbọ́n ṣé gbogbo lẹ́kṣọ̀ tẹ gbọ́ látàrọ̀ yìí ṣé kì í fi takò fúbọ̀ ni wọ́n fi pe àwọn mùsùlùmí fi pa àwọn olówó wa ṣàkíyèsí pé àsìkò fúbọ̀ọ̀lù yẹn o wọ́n máa ń gba àsìkò òrùn ńlẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí ǹjẹ́ wọ́n pẹ́ tí bá wo fúbọ̀ọ̀lù sọ́pẹ́ ní kèfèrí sọ́pẹ́ tó bá wo fúbọ̀ọ̀lù sọ́pẹ́ ní kèfèrí program kan wà tí mo fẹ́ ṣe nísìn Quran competition ni Quran competition a máa ṣe lọ́ndì kíni yẹ wo déètì ọjọ́ yẹn fún gbogbo àwọn ọmọ kéékèèké wọ́n máa gba ẹ̀bùn ńlá gan ẹni tí ó gba scholarship ẹni tí ó gba ilẹ̀ ẹni tí ó gba nǹkan Quran competition a máa ṣe ní Òṣòdì ǹda Alayaki Islamic Foundation in conjunction with Sebilu Najat Concept ó máa wáyé ní on the 26th of November Quran competition ìbá àwọn kan ṣe football competition èyí káwọn náà ṣe Quran competition now you understand ó máa wáyé báwọn mùsùlùmí náà bá ń ṣerú nǹkan báwọn tó dẹ̀ ti wà tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ tí ń jọ́ tí bọ́ọ̀lù dé ó gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí lẹ̀ lọ́wọ́ wa Quran competition ti wà tipẹ́ bọ̀ tí ń jọ́ tí bọ́ọ̀lù dé tọ́làjú ń dé ó gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí lẹ̀ lọ́wọ́ àwọn Haúsá yìí ṣe gbogbo yẹn lọ up till now ọmọ yìí ti bà nǹkan jẹ́ gan pẹ̀lú oríṣiríṣi àwọn èrò burúkú àti paint tó ti paint Islam. World Cup tẹ̀gbọ́n sí Qatar lọ rán sí ẹ̀ ní ó ní $1 million £1 tí Qatar ti rọ́ọ̀sẹ̀ wọ́n lọ rọ́ọ̀sẹ̀ ní àwọn tó bá pẹ̀lú ìfọ̀ àbúkọ̀ òun mọ̀ pé wọ́n ò Qatar rọ́ọ̀sẹ̀ ní kí Qatar nìkan fẹ́ gbé wá initially. Okay, football wà dá football ò dá ẹ mọye àwọn nǹkan tí wọ́n ti football ṣe tẹ́ bá rántí ní match tán gbátẹ̀ yìí first match tí Saudi Arabia gbá láwọn tó ní ilẹ̀ Islam ni o wọ́n declare holiday lórí pé wọ́n win Argentina tó wà padà gba kọ́ọ̀pù yẹn wọ́n declare holiday lórí pé wọ́n win yẹn wọ́n declare holiday fún gbogbo country wọ́n declare holiday wọ́n fi ayẹyẹ bọ́ọ̀lù wọ́n fi gba holiday lórí gbogbo country wọn lórí gbogbo Saudi Arabia tó wà. ẹjọ́ tó rọ lọ́wọ́ wọ́n declare holiday ṣé yẹn wá gba Islam lẹ̀ lọ́wọ́ wọn ni àbọ̀rọ̀ tí ò ní là ká ìwọ ní jáde lẹ́nu rẹ̀ yìí òsì ò bá láyé wọ́n declare holiday wọ́n ṣe gbá wọ́n ṣàwo ẹjọ́ ṣé ìyẹn wá ní ká má jẹ́ mùsùlùmí àbí ọ̀rọ̀ tí sheik sọ wọ́n sọ wípé ká má wo bọ́ọ̀lù ni ara àwọn nǹkan burúkú tọmọkùnrin yìí sọ lára àwọn nǹkan játijàti tó sọ lónìí tó fi tánìṣí méjì Islam tí ì ṣe díẹ̀ ara rú ẹ̀ náà tún rè. ní bíìsì tẹ́lẹ̀ program mo ò jìkì jẹ́ kó reflect náà tútù wọn Kùránì gbogbo tó bá ti kà Kùránì nìkan ó gbélé lórí pẹ̀lú ìkàwé tó káfọ́ ọmọ sọ jáde lẹ́nu pé sórí ẹ̀yin obìnrin ẹlọ́mọkùnrin ẹlọ́mọfẹ́ àwọn mẹ́rin wo àwọn náà sì kàwé o tí a bá tẹ̀síkọ́gùn sí ní pé last census tó ṣe Nàìjíríà nínú ọkùnrin àti obìnrin ta ló pọ̀ jù ẹ̀yìn pọ́kùnrin pọ̀ jù obìnrin lọ gbogbo wa bóyá bí a tún tẹ́lẹ̀ náà fún àti sọ̀rọ̀ sún ọbẹ̀ àwọn ilé ìrò a yẹ pé obìnrin ló pọ̀ jù ẹ jẹ́ ká wọn fẹ́ mẹ́rin ẹ jẹ́ ká wọn fẹ́ mẹ́jọ àwọn tí Saudi tó sì fẹ́ mẹ́rin ń jọ́sí àwọn ànábì àwọn mẹ̀yà náà. gbogbo ẹ mọ mùsùlùmí tẹ́ ń sọpọ́tì ẹ̀yin apá kan mùsùlùmí tẹ́ ń sọpọ́tì ẹ máa gbọ́n tó sọ ń pa ìsìn yìí o gbogbo àwọn fídíò yìí ó ṣe fídíò yìí ní January 14, 2022 January 14, 2022 ló ṣe fídíò yìí ti sheik tí ó ṣe ti sheik Imran Eleha yẹn dàpọ̀ December ló ṣe yẹn
ẹ máa gbọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tí ò dá tí ń sọ nípa Islam, tí ń sọ nípa Nabi. Tẹ́ bá rí apá kan Christian tí ń support ẹ̀, wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o. Pẹ̀lú ẹ̀rí tó dájú ẹ gbọ́ nísìn. Àtàwọn ọmọ ẹ̀yàn Nabi àtàwọn tó táwọn ọmọ Nabi pa, àtàwọn ọmọ ẹ̀yàn Nabi tán pa. Nígbà gbọ́n kú tán níjọ́ sí. Àwọn ìyàwó wọn tó kù tó rọ́pò ní ìjagun. Tẹ́ ẹ ti pa. Ẹ̀yọ́ Islam náà lẹ pa wọn. Àwọn ìyàwó wọn lẹ fẹ́. Lẹ́fi nìkan fi ní mẹ́rin, nìkan fi ní mẹ́fà. Ànábì gan kọjá, Ànábì gan fẹ́ kọjá mẹ́rin. Kí wá la. Náà Ànábì, ó lé mẹ́rin, ó lé mẹ́fà, ó lé méje, ó lé mẹ́jọ. Àwọn ọkọ wọn síbẹ̀ yìí lẹ pa wọn. Ṣebí nígbà tí tẹ̀jẹ̀ àjàjà ní Mẹ́dínà, tẹ̀ kọ́ńkà ogun ẹlẹ́kọ́ wá Sáúdí, tẹ̀sí wá kọ́ńkà Sáúdí náà. Ẹ gbọ́ dídìrín. Ṣé pé confuse.com dá láàmú. Ogun tẹ̀ jàjàjàjàjà ní Mẹ́dínà. Tẹ kọ́ńgà Mẹ̀dínà lẹ́wà kó wá Sáúdí. Ẹjọ́ èwo ni Sáúdí èwo ni Mẹ̀dínà? Ṣé rí báyìí? Èwo ni Sáúdí èwo ni Mẹ̀dínà? Ẹ wá àdìsá léètì pé wọ́n lé lọ torí ní the other time tẹgbẹ́sìn wà. Ọ̀tẹ́ ìgbà tí wàá ní tẹ̀sí wá lérò. Àwọn ọkọ wọn síbẹ̀ yìí lẹ pa wọn. Ṣebí nígbà tí tẹ̀jẹ̀ àjàjà ní Mẹ́dínà, tẹ̀ kọ́ńkà ogun ẹlẹ́kọ́ wá Sáúdí, tẹ̀sí wá kọ́ńkà Sáúdí náà. Ẹ impose Islam lé wọn lórí ń bẹ̀ yẹn ni. Sáúdí. Ẹ wá àdìsá léètì pé wọ́n lé lọ torí ní the other time tẹgbẹ́sìn wà. Ọ̀tẹ́ ìgbà tí wàá ní tẹ̀sí wá lérò. Ẹ wá padà wá. Ẹ wá impose Islam lé wọn lórí ní Sáúdí. Nítorí pàtó ń fẹ́ mẹ́rin nù. Kí ẹ gbé àfa àkọ́kọ́ dè sẹ́ẹ̀dì. Ọlọ́run ní ká máa fẹ́ mẹ́rin. Ẹ̀yin náà population wà nísìn. Obìnrin ló pọ̀jù. Táwọn ọkùnrin ló pọ̀jù. Sẹ́yìn lè ronú ni. Ẹ̀yin náà ṣe research. Ó yá àdúgbò rẹ mú àgbẹ̀ as case study. Mú àdúgbò rẹ gẹ́gẹ́ bí example. Kó wo ilé mẹ́rin lọ́wọ́ ọ̀tún, ilé mẹ́rin lọ́wọ́ òsì, ilé yín ó sì kẹsàn-án, mú kan síwájú, ó sì kẹwàá. Káyọ̀ obìnrin tó wà bẹ́ẹ̀, káyọ̀ ọkùnrin tó wà bẹ́ẹ̀. Ẹ máa ṣe research. Kékeré pé gbogbo mọ̀tá ẹni ẹ wà lọ́kọ́ gbogbo tàbí Kùránì nìkan ní ọmọ tọ́ yín lọ́nà gbogbo tẹ́ fẹ́ ṣe. Gbogbo fídíò yìí tó ń ṣe yìí kò ṣe fídíò yìí lórí kankan ju wípé láti fi dájúkọ Islam lọ. Láti fi dájúkọ Islam lọ. Gbogbo fídíò yìí 90% fídíò ẹ̀ tó ṣe látọdún tó ti bẹ̀rẹ̀ ní 2021 ó fi tako Islam ni, ó fi tako Ìlọrin, tako àwọn àfáà. Ó ló bèrè tó báyìí gbogbo ẹ̀ lábẹ́ kó jáde. Táwọn ẹmẹ̀wà rẹ bá ti ń jáde, tó bá ti ń jáde lọ́jọ́ kan báyìí, tó bá ti bú èbú ẹyọ kan báyìí, fídíò rẹ mẹ́wàá ni máa kó jáde. Mẹ́wàá. Káwá expose ẹ̀ sáyé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò yẹn lómi ò gbọ́ rí o. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Am I correct? Ọ̀pọ̀lọpọ̀ fídíò yìí nígbà tẹ́nìkan gbọ́ fídíò tàwọn mufti wo táwọn kan tí wọ́n gbọ́ tí mufti wo àtọ́ba wo mufti ilẹ̀ Yorùbá ẹlòmíì ni òun ò gbọ́ rú eléyìí rí láyé, ẹlòmíì ò gbọ́ rí. Ẹ̀kan rí àwọn mú ta lọ́lọ́run ni o, wọ́n mú ta lọ́lọ́run lẹ́lòmíì ń gbọ́, ẹlòmíì ò gbọ́ àwọn nǹkan tó ti ṣe rí. Láì kódà ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé ó tẹ Ṣẹ̀rífà Ṣótáyọ̀, ẹlòmíì ò mọ̀ pé ó sọrú nǹkan báyìí rí láyé. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Táwọn èèyàn rẹ bá ti bú mi lẹ́ẹ̀kan báyìí péré àbọ̀ bú ẹnìkan tó ń sọ̀rọ̀ nípa Islam, á kó fídíò rẹ mẹ́wàá jáde. Táwọn èèyàn wá wò pé níjọ́ tẹ bá wá wò bóyá àwọn tó bá wò lọ́dọ̀ ó wà lọ́dọ̀ tiwa, tó wà lọ́dọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ nípa Islam, tó bá wò bóyá àdúrà ni wọ́n ṣe fún, bóyá ìpè ni wọ́n ṣe fún. Yorùbá dẹ̀ sọ wípé ìpè díẹ̀díẹ̀ ní kòkú gbẹ, tó bá kéde tó yẹ kó jáde, tá a bá play fídíò rẹ̀ tó bá tún ṣépè fún, kò tún ní tó bá kọ̀ látó yẹ kó jáde, tá a bá play fídíò rẹ̀ tó bá wọ́n lépè ọ̀la àwọn tó dọ̀sẹ̀ kan, a bá tún play fídíò rẹ̀ yóò tó di ọ̀sẹ̀ mẹ́wàá. Ó lọ bèrè tó báyìí. Ó lọ ṣe kíni, ó lọ bèrè tó báyìí. Mo wà lórí program,
mo wà lórí program now ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ fídíò yìí ẹlòmíì ò gbọ́ rí. Continue. àyínà sílẹ̀ ń kàwé ẹ̀ ń sì tẹ́ ẹ̀ ń gba dókítọ̀ ẹ̀ kí ẹ̀ wá lè ronú nípa ẹ̀sìn yẹn rárá ẹ̀ kàn mọ́ ṣe bí dọ́ndú. àtẹ̀síkọ́gù most peaceful religion. ẹ máa gbọ́ o ibi tó ti wá ní Christian ibi tó ti support Christian rèé tẹ́ ẹ fi mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ Christian tẹ́ bá rí tó bá support ẹ̀ wọ́n jọ ń ṣe ni. àwọn ẹ̀sìn ayé tẹ̀sí pẹ̀lẹ́ bọ̀ yìí bíi Judaism wọ́n tún wà Christian wa bí Christian sinimá yìí wà number 2. àtẹ̀síkọ́gù most peaceful religion in the world Christian wa bí Christian sinimá yìí wà number 2. Only most peaceful religion in the world. Only bí Christian bá wà number 1 wọ́n wà number 2. Judaism wọ́n tún wà number 1 number 2. Islam kò sí wá dùn sẹ́mu kíkẹ́ lọ rí ọ̀nà tó jìn lẹ́rìí àwọn sáàtì kẹtì àtẹ́pẹ́ wò lísì Islam mọ́ ẹ̀sìn tó wà peaceful ẹ̀yìn ẹ̀ lọ sí gbogbo ẹlọ́mọ wò kí wá lè wá bí kí ni peace tó wà ní Islam tó wà mú wa gangan ẹ sọ fún mi tí o gbé àtẹ́ báwọn Christian já yìí. Islam tó ní kò sí peace ń bẹ yìí ó ní ìyá rẹ̀ ń ṣe o. Islam tó ní òsí peace ń bẹ yìí òun ló lórí ẹbí ló jáde òun ló ń ṣe o. Islam tí òsí peace ń bẹ yìí ó ní bàbá rẹ̀ tí àmì yìí kú lé lórí o. Islam tí òsí peace ń bẹ yìí ó ní bàbá rẹ̀ gbogbo owó tí bàbá rẹ̀ kó jọ láti fi ra irinṣẹ́ ńjọ́ kínní àná ó ní bàbá rẹ̀ kó fún wọn ká fi kọ́ mọ́ṣáláṣí o tó náà fi support mọ́ṣáláṣí wọn kọ́ o. olórí ẹbí àwọn ta lọ́lọ́run ọmọ tá ẹ jẹ́ lórí ẹbí lé lórí ó ní Islam yín tẹ́ ń ṣe kò sí peace ńbẹ o. kódà gbọ́ yí pé màmá tó bí ẹgan ló kọ́ bàbá rẹ̀ ń kíw a tún gbọ́ pé bí bàbá màmá rẹ̀ gan bàbá tó bí màmá rẹ̀ gan ìmáàmù ni wọ́n àṣẹ gbogbo Islam ti ọ̀dọ́ yín ò ní àṣẹ òsì peace ńbẹ. Allahu akbar. tẹ́lẹ̀ yóò program Jésù ṣe kẹ́kẹ́ báyìí Tani ó gba Islam ní ìsìn ibo lànà bí ti ràn yín Ọlọ́run tó tọ́lọ́run bá fẹ́ kí gbogbo owó sẹ̀sì kan náà tọ́lọ́run bá fẹ́ kí gbogbo owó sẹ̀sì kan náà ó mọ tó lè ṣe kí gbogbo mọ sẹ̀sì kan náà ẹ̀tọ́ adimọ́sẹ̀ tó wá ní kí gbogbo mọ sẹ̀sì kan náà ẹ̀yin lẹ́wà ẹ̀yin fẹ́ kọ́ńtò Ọlọ́run àbí ẹ fẹ́ kọ́ńtò ayé mọ́lọ́run lọ àbí Ọlọ́run ló dá gbogbo wa different tribes with different religion ẹ̀yin afáwọn akẹ́kọ̀ọ́ ayé mọ́lọ́run lọ kẹ́sọ̀ gba di Muslim orí yẹn péjú lé Ọlọ́run lọ ni tí ò dá gbogbo abákan náà orí yẹn dàrú gbogbo tẹ̀sí Ọlọ́run rẹ̀ yín ṣáàṣì rí dáná mọ́tà ẹ̀sán náà yìí náà lẹ́wọ̀ èyí ń dá mi lójú ẹ̀ dùnà tinú abẹ́ ṣe ẹlẹ́ni láàka yìí bó ti ní sọ̀rọ̀ ṣùgbọ́n èyí tí mo sọ iná ọ̀rọ̀ ni ó jẹ́ mọ́ lọ lé jàre ayọ̀ ọ̀fẹ́. ẹ ò wá lọlé máa òkè kúrà ló wà báyìí ò lọlé òkè kúrà ló wà ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí program ṣe é gbọ́ eléyìí rí èyí tá a ṣe play tán ìṣe gbọ́ rí ẹ dá mi lóhùn ẹ wò mo ń lọ program Suleiman kí ni bọ̀rọ̀ kí ni sọ ẹ jọ̀ọ́ ṣe é gbọ́ rí eléyìí tẹ́ gbọ́ báyìí ṣe é gbọ́ rí ẹ gbọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń support ẹ̀ yìí náà wọn àgbọ́ rí o ẹ tún yá mi létí kẹ́ tó gbọ́ mi ó pọ̀. Yorùbá làwọn fẹ́ wọn làwọn ò bá wa lọ àwọn ò bá Yorùbá lọ àwọn fẹ́ dá dúró ni àwọn ti ní plan àwọn ti ní security àwọn kálọ̀pọ̀ pa àwọn senating máa play video yẹn fún yín wọ́n ti fẹ́ terrorize ilẹ̀ Yorùbá wọ́n ti set group báwọn terrorist group báwọn Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní àwọn ṣàyíṣì àwọn gbogbo wọn bá ṣe bẹ̀rẹ̀ ní
It's the same thing wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ Yorùbá yìí náà. Àgbàlagbà Yorùbá ẹ má wù wá náà. Ayọ̀ ẹ má wù wá náà. Tó bá yá àìpù yìí bọ́n ṣe àwọn náà ti ní ban kọ̀rọ̀ wọ́n ti ní ban pamọ́. Báwo Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní tó wá di pẹ́ẹ́mù fún gbogbo Yorùbá. Tó wá di pé wọ́n pààyàn kiri wọ́n pa okú wọ́n pa ogun. Wọ́n ti kọ́ àwọn ọmọ ilé kéwú jọ. Wọ́n ti rìkútù àwọn èèyàn bọ̀bọ́ yìí ti rìkútù àwọn mufti ti rìkútù àwọn èèyàn ó sì rìkútù àwọn ọmọ ilé kéwú. Yorùbá náà ti fẹ́ Boko Haram yìí lé Yorùbá náà ti fẹ́ di ẹgbàá ẹgbẹ̀yìn àgbàlagbà Yorùbá. Òun pèèyàn ní Boko Haram, òun pèèyàn ní terrorist. Ó ṣe fídíò eléyìí ó ṣe ní November 28, 2022. November 28, 2022. Òun ló ṣe léyìí lórí bàbá wa mufti ilẹ̀ Yorùbá. Wọ́n ní wọ́n ti kó lé kí ó jọ Boko Haram ní wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ terrorist ní South West. Wá yọ lẹ́nu pé bàbá transfer ẹ̀ kúrò ní Ìlọrin lọ sí Àbújá. Ó ti yé. Tọ́ba transfer ẹ̀ kúrò ńlọrin tó dáyọ kéèsì ẹ̀yìn máa kúrò ńlọrin ń lọ Àbújá. Tọ́ba gbé ẹ lọ sí Àbújá wàá lọ sọ níwájú IG ipe mufti gbogbo ilẹ̀ Yorùbá o terrorist ni o wọ́n á dẹ̀ ní kò mú evidence ẹ̀ wá. Wọ́n kọ́ ẹ̀dẹ̀ ń parẹ́ ṣé ẹni writing ni orí ẹ báyìí tó wà ń bí ni wọ́n kọ́ òun parẹ́. Aṣáálára kò wá dá ilá mi là. Bẹ́ẹ̀ bá tó jáde lé ní bẹ́ẹ̀ bá tó bú mi gbogbo kan tó bá wù yẹn pè mí fídíò rẹ̀ 10 látòkó jáde. Continue. Òun pèèyàn terrorist, òun pèèyàn ní Boko Haram, wà mú evidence wá. Ẹ bá ọ̀bẹ ìṣòro ẹ pé ọ̀bọ yìí Boko Haram ti fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá pé ìṣẹ̀lẹ̀ ilé Haúsá ni tẹ́fẹ́ kóra wọn jọ tẹ́lẹ̀ kúta àwọn ọmọ kéékèèké tẹ́fẹ́ dúbẹ̀ àlàáfíà rò tẹ́fẹ́ bẹ̀rẹ̀ Boko Haram ti Boko Haram ti bẹ̀rẹ̀ ni wọ́n ti bá gbogbo ọ̀tí jẹ́ sìn wọ́n ti wá délẹ̀ Yorùbá náà ẹ yí kí n play fídíò fún yín àná ló tún ṣe fídíò yìí wípé àwọn ò bá Yorùbá lọ Islamic nation ní onínú Yorùbá àná ló ń ṣe fídíò lè. Ọ̀dà ló bí àpò sáǹsì Saudi àti lágbára gan. Kí n speaker yẹn fi síbi speaker microphone yẹn fi síbi speaker. Òtún méjì sọ pé aláwọ̀ kan sọ pé àwọn ìlànà tó dá ọgbẹ́ òtún ẹ̀dí pé wọ́n lẹ́tọ̀ọ́ lọ́tà rẹ̀. Ọ̀rọ̀ bá wà ló fi jẹ́. Ìwọ́n tó ń ṣe yàwó tó ń pẹ́ ipò tó ń fọ́ àdúgbò náà. Bẹ́ẹ̀ lo orí èèyàn. Bẹ́ẹ̀ mo ti ká àkẹ́tẹ̀ sí orí ìbúkọ́. Confirm òdodo ọ̀rọ̀. Wọ́n ní ẹ̀wọ́n láti Saudi ẹ̀gbọ́n rẹ̀. Wọ́n ní àwọn aláṣọ báwọn aláṣọ ti gbẹlẹ̀ tó ẹja bọ́lá sẹ́wọ̀n. Bí bá ṣe ń sọ̀rọ̀ yìí Yorùbá ò tí ì mọ bí ó ti wà. Àbí ó sọ bí a ti wá kárí. Àwọn láti jí sọ́ọ̀sì kan lọ. Àbí mo wà lórí program. Ṣé ń gbọ́ báyẹn? Ṣé ń gbọ́ tó wí? Ó ní àmọ́ bí tá a ti wá. Mùfùtí ìlú wo? Confirm. Ó béèrè ní níbo ni Yorùbá ti wá. Wàá dẹ̀ sọ ṣe jábọ́ látọ̀run ni. Ebo sọ ẹni ẹrú lárúbáwá làwá pé Saudi láti wá alhamdulillah. Àwọn kan wá láti Saudi, àwọn kan wá láti Egypt alhamdulillah. Ó níbo lẹ ti wá ṣe jábọ́ látọ̀run ni. Torí ẹ̀ ló wá ń pè ní Boko Haram. Ló wá ń pè ní terrorist. You go explain tired. Wọ́n láwọn kan láwọn wá láti Saudi ṣọ́ọ̀ṣì kan nù. Wọ́n láwọn kan wá láti Egypt ṣọ́ọ̀ṣì kan nù. Wọ́n láwọn láti Tapa ṣọ́ọ̀ṣì kan nù. Ṣé wọ́n ní ọmọ pàdímọ́ ìyá mi pàdímọ́ kò mọ gbẹ́ni ọmọ? Níbo ló ti rí tẹ̀yẹ̀ tó ń kà yìí? Níbo ló ti rí tẹ̀yẹ̀ tó ń pa yìí? Ó wá sọ pé ìran abẹ́ òrí bí tó ti wá. Ó sọ pé wọ́n ní ajábọ́ láti sánmọ̀ ni. Èmi believe wípé nígbà tó níbo ni Yorùbá ti wá yẹn ó yẹ kó dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ àbẹ́ àwọn understand kó dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ rí pé ké ibi ìlà ti wá o ó sọ ó wá ń bẹ ebú. Nílẹ̀ bàbá ẹ̀ ó wá fowó sí ju ilé àbá rẹ̀ ó wá bó kọ́ ilé rẹ̀ bàbá rẹ̀. Níbo lé bàbá ẹ̀ níbo lé bàbá ẹ̀
Okay. Tọ́ba níbo làwa ti wá nísìn. Èmi wá láti Ìlọrin. Níbo ni family wa ti ṣẹ̀ wá. Bóyá Sokoto, bóyá Mali láti ń bọ̀. You understand? Ìwọ tó jẹ́ Yorùbá, wọ́n á lọ wá látọ̀yọ́. Wọ́n á lé lómi wá láti Ògbómọ̀ṣọ́. Wọ́n á lé lómi wá láti Ìwó. Wọ́n á lé lómi wá láti kinní kan. You understand? Ọwọ́ tó wá látọ̀yọ́, Ọ̀yọ́ Empire, níbo lẹ ti ń bọ̀? Níbo lẹ ti ń bọ̀? Kálukú wa ní okay, níbo ló rùn wa? Sá jábọ́ látọ̀run. Nàìjíríà dẹ̀ ṣe nítorí Nàìjíríà dé. Oh my God, mi bóyá àwọn èèyàn understand tí mo sọ yìí ṣá. Okay, níbo ni gbogbo wa ti ń bọ̀? Èmi wá láti Ìlọrin. Flashback TV, èmi wá láti Ìlọrin. Àwọn great grandfather àti wa, ó níbi tó ti ń bọ̀ wá. Tó bá trace tán wa títí, wọ́n á la wá láti Mali. Ìwọ tó jẹ́ Yorùbá, ó wá látọ̀yọ́, confirm. Ọ̀yọ́ Ìgbòho ni, Ọ̀yọ́ Ilé ni. Ọ̀yọ́ gangan fúnra ara ẹ̀. Sáwọn èèyàn kan lálẹ́ wù ń bẹ̀ ni, níbo ni wọ́n ti ń bọ̀? Kálukú àṣà mufti sọ pé ṣe jábọ́ látọ̀run ni, níbo lẹ ti ń bọ̀? Gbogbo ọmọ Yorùbá náà ní ẹ̀yin Yorùbá ẹ fẹ́ fọwọ́ sí ilé bàbá yín, ẹ̀yin ṣe ìran gidi, ẹ̀yin ṣe kíní kan, ẹ̀yin ẹrú Fúlàní yìí, ẹ̀yin Fúlàní yìí. Yorùbá tó ń claim pé Yorùbá ni ọ̀nì, níbo lẹ ti ń bọ̀? Okay, Ọbàtálá, Ṣàngó, Ọya, kíní kan, Igbá, níbo náà ti ń bọ̀? Ṣebí okay, Ṣàngó kà bọ́lẹ̀ látọ̀run. Mudiru Markaz nígbà táwọn ó ṣe lecture kọ́lọ́n bá ṣàlékún ẹ̀mí gígùn àtàláfíà fún wọn. Kọ́lọ́n bá ṣàlékún dáadáa fún wọn. Wọ́n ní Odùduwà, wọ́n náwó láti ìran kan tán pè ní Adandawa. Pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń migrate bọ̀. Okay, níbo lẹ ti wá ń bọ̀? Rahman Kamaludin Adémọ́lá wọ́n ní Ọ̀yọ́ Ifẹ̀ wá láti Egypt. Ṣé gbọ́ báyìí? Ṣé Egypt jẹ́ Egypt jẹ́ Yorùbá? Mo wà lórí program. Adandawa láti Sudan. Why? Kò sẹ́ni tó jábọ́ látọ̀run náà. Tí mo lè bá wọn bí tó ti wá, kó lọ sọ wá bí tó ti wá, ó wá ní kí ló tún sọ. Sẹ́yìn báyìí lọ tó wà látòjú ọ̀run. Abẹ́sẹ̀lẹ̀ tápà ni. Ṣẹ́gbọ́n tí mo fi sọ, wọ́n láwọn àkálẹ̀ Oòduà bí ṣe ń làbọ̀ látọ̀run rè. Great grandfather wa gan, Ànábì wa Adam, alayhi salatu wa salam, kò làbọ̀ látọ̀run. Yẹ̀pẹ̀ ni wọ́n lọ kó bá ìjọ ni wọ́n fi mọ́ kọ́lọ́n tó fẹ̀ ní sí lára. Ọlọ́dẹ ní káwọ́ àrọ́mọdọ́mọ ní ká máa reproduce látara omi. Ọfọ ojú sílé bàbá rẹ̀, èrè bàbá. Odùduwà gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n náà sọ yìí, wọ́n ní kì í ṣe Yorùbá. Ọ̀rúnmìlà, nẹ́bùn Ọ̀rúnmìlà ti wá. Torí gbogbo Ifá tá máa ń gbọ́ ni pé Ọ̀rúnmìlà ń bọ̀ láti kọ̀lé ọ̀run, bọ̀ wá sí kọ̀lé ayé. Nígbà tó wá dórí ìta mẹ́ta, ó wá pàdé Olódùmarè lójú ọ̀nà. Ọ̀rúnmìlà ń bọ̀ láti kọ̀lé ọ̀run, ń bọ̀ wá sí kọ̀lé ayé. Ó dórí ìta mẹ́ta ọ̀nà àrà, ó pàdé Olódùmarè lójú ọ̀nà. Níbo Ọ̀rúnmìlà ti wá? Àti kọ̀lé ọ̀run.
bóyá spider dẹ̀ ló dùn à ká mọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní tí wọ́n yẹ pé Saudi láti wá ipò tó dàbí ẹ̀. Ó dáa tó bí Saudi láti wá sábà a níbi tí tọ́ba ní Saudi láti wá nísìnyí alhamdulilayi Saudi láti wá àmọ̀pẹ́lẹ̀ bàbá wa nù àbí ṣé kọ́ lè yẹn jábọ́ látọ̀run. Bọ́lá yìí sẹ́mọ̀ ó ní táyé pé wọ́n ní Saudi láti wá ipò tó dàbí ẹ̀ pé táyé pé wọ́n jábọ́ láti sẹ́mọ̀ pé ta ló jábọ́ láti sánmọ̀. Yes. Tó o bá fẹ́ ìpínlẹ̀ tí mùsùlùmí nínú pé ìtẹ̀tẹ̀ mọ̀lẹ́fẹ́ mọ́ sọ. Ìwọ sọ fún wa tó mọ̀. Tẹ́lẹ̀ wá tún gbọ́ tẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n ní sèwádìí ń pa ẹ̀. Ó yá sọ fún wa. Jẹ́ ìṣàlàyé sí láṣàlẹ̀ ẹ̀kan fún ọ. Wọ́n fẹ́ mọ̀tàn Yorùbá lọ sí Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀. Oòduà tí wọ́n sọ yìí tó fẹ́ sọ̀tàn rẹ̀ tó mọ̀ yìí. Ẹ̀wọ̀n tó tọ̀ wá ó wà ní Ilé-Ifẹ̀. Wọ́n ti fẹ́ sọ̀rọ̀ Oòduà náà. Káwọn kí wọ́n ká lẹ́ pé sítórì tí àwọn arábìkì ẹgbẹ́ rẹ̀ tẹ̀sán fún ọ ló fẹ́ gbàgbọ́. Àbútó ìyẹn ló fẹ́ gbàgbọ́. Ó ní ẹ̀wọ̀n that is chain tí Odùduwà tó tọ̀ wá láti ọ̀run ó wà ní Ilé-Ifẹ̀. Ó dàn báwọn. Chain tí Odùduwà tọ̀ látọ̀run ó wà ní Ilé-Ifẹ̀. Ó dàn báwọn náà. Dúró báwọn náà o. Chain tí Odùduwà tọ̀ wá látọ̀run Ilé-Ifẹ̀ ló wà. Mo fẹ́ pe àwọn alágbára fẹ̀. Èmi sọmọ fẹ̀ nísìn. Quran ṣe ní fásitì àlùwàlà vikiri nǹkan tó la ta àlàmù. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ bẹ́ẹ̀ bá jẹ́. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Ṣé dáadáa lẹ́wà sá? Ṣé lè fẹ́ lẹ́wà báyà bíbo lẹ́wà bẹ́ẹ̀ wà l'Abuja? Mo wà ń fẹ́ báyìí. Ẹ wà nífẹ̀ẹ́ ẹ jọ̀ọ́. Ǹjẹ́ chain béèrè kan mo wà lórí program ni o. Mo wá gbọ́ tí Tani Olohun sọ wípé Odùduwà chain tó tọ̀ wá látọ̀run ẹ̀wọ̀n chain ló ń jẹ́ bẹ́ẹ̀ tó wà látọ̀run kó wà ní Ilé-Ifẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ni? Kí ló sọ pé ó ṣe ẹ̀wọ̀n tó tọ̀ wá látọ̀run? Ó ní Odùduwà chain ẹ̀ tó tọ̀ wá látọ̀run tó bá ta bá dé Ilé-Ifẹ̀ ó wà ń bẹ̀ báyìí. Èmi ò rí sójú rí. Ṣùgbọ́n tá bá sọ pé ọ̀pá ọ̀ràn mi yàn. Mo rí ibi tí ọ̀pá ọ̀ràn mi yàn wà. Ok. Ṣùgbọ́n kò síbi kankan tá a ti sọ pé chain kan wà tí ó tọ̀ wá láti ọ̀run. A kàn máa ń gbọ́ nínú ìtàn àtẹnudẹ́nu wípé àtẹ̀wọ̀nràn ni Odùduwà. A sì ṣe ń bọ̀ láti àtẹnudẹ́nu náà wípé bóyá ilẹ̀ Saudi ni Odùduwà ti wá. Hadandawa ni Sudan ni Sudan. Lèèyàn ń dì mú. Ok. Ní ti ẹ̀tàn àtẹnudẹ́nu ti káàárọ̀ òjíire. Wọ́n lè máa sọ wípé Odùduwà àtẹ̀wọ̀nràn ṣùgbọ́n mi ò tí ì rí ẹ̀wọ̀n tó tọ̀rọ̀ rí ní Ifẹ̀. Nítorí mi ìjìnà síbẹ̀ púpọ̀. Mo máa lọ rí kábíyèsí Ọ̀jájá. Torí public holiday máa wà ní Monday a ní long weekend. Bóyá strike máa wà náà látún fi wà nítòsí báyìí. Ok. À ń gbọ́ pé strike máa wà gbogbo àwọn kóòtù wa ta wá ní lọ́nà báyìí tí strike máa wà báyìí. Níjọ́ ní àwa tún wá rí súnmù báyìí Ọlọ́run. Ó dáa ẹ ṣe gọ́sà máa lọ rí kábíyèsí ọkọ fúnra wọn. A lọ rí kábíyèsí gẹ́gẹ́ mo fẹ́ fojú ara mi mo fẹ́ gbá research kí n rí chain tí mo fẹ́ gbá research ẹlẹ́ẹ̀kejì ọ̀pá ọ̀ràn mi yàn yẹn sọ́ọ̀rùn ló ti wá ni tẹ́lẹ̀ rí yẹn. Bẹ́ẹ̀ lè sọ pé ọ̀run ló ti wá o torí pé ẹ̀ẹ́dàṣẹ́ máa pẹ́ lára àtàn àwọn èèyàn á fẹ́ fi mọ́númẹ́ǹtì yẹn sílẹ̀ pé káwọn èèyàn máa rí pé tá a bá sọ̀rọ̀ ọ̀pá ọ̀ràn mi yàn pàápàá jùlọ bóyá gbègbè ibi tí wọ́n bá sọ pé bóyá wọlé sí ń gbà yẹn. Ok ẹgbẹ́ mi ò mọ̀ ń pa yẹn mi ò lè sọ̀rọ̀ lórí. Yàtọ̀ fún ti Ifẹ̀ gan àárẹ̀ àwọn bòmíì tí wọ́n replicate ẹ̀ sí. Ní Kwara tiwa ìlú kan wà tó ń pè ní Èsìẹ́ yẹn tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ère níbẹ̀. Wọ́n láwọn kan di ère mọ́bẹ̀ wọ́n modify ẹ̀ wọ́n láwọn kan di ère mọ́bẹ̀ àwọn kan ṣe ní Kwara ni o. Pé wọ́n fi àwọn ọmọ tó bá fẹ́ lọ ṣe kí wọ́n máa ń ṣe excursion wọ́n máa ń gbé wọn lọ́bẹ̀.
ṣe understand láti lọ wò ó ẹ ṣe máa. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ń ka ìròyìn kan tẹ́nìkan ṣe investigation lọ sí ìlú kan mo rò pé lógùn state. Okay. Tí wọ́n sọ pé ìlú yẹn pé uniform ẹ̀mí ò kì í wọ ọbẹ̀ epo máa ń kú ni. Nílùú yẹn wà ń bẹ̀ wọ́n ní ẹni tó bá ti wọ uniform bóyá ọlọ́pàá ni ò bóyá sójà ni kódà youth corps. Wọ́n ní ẹni tí uniform bàbá ti wọ ìlú yẹn pípẹ́ ni ò lè kíje. Ẹnìkan ṣe investigation lọ́bẹ̀. Nílùú yẹn náà wọ́n fi kìkan hàn mí tí wọ́n sọ pé àwọn náà ní Odùduwà tiwọn. Wọ́n lódùduwà méjì ló wà kó Odùduwà ọkùnrin wà wípé Odùduwà obìnrin wà. Sọ wá sọ pé Odùduwà obìnrin ní tiwọn yẹn. Àwọn náà fi ibi tí wọ́n fi chain tí wọ́n kó jọ tí wọ́n sọ pé chain tí Odùduwà yẹn tó fi tẹ̀ wọ́n rọ̀. Àwọn náà tún níyẹn wọ́n níyẹn lógùn state. Àwọn náà kó jọ sí ibẹ̀ yẹn. Ìbálẹ̀ ni ó gbé kinní ẹ̀ jáde lórí social media. Lọ ṣe investigation lọ ìlú yẹn. Wọ́n ní ẹni tó bá ti wọ ìlú yẹn tó bá jẹ́ uniform men tó bá dẹ̀ wọ uniform. Arab money ṣùgbọ́n ọlọ́pàá ni ẹnìkan wà lórí program yìí Arab money ọlọ́pàá ni má wọ uniform lọ bí tí wọ́n sọ o. Sọ wọn lẹ́yìn ẹ máa kú sọ ẹnìkan ṣe investigation. Máa ṣọ́ wa. Tó ń kúrò wá ní activities nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ ṣe sá. Wọ́n ń tajú àwọn oníṣẹ̀ṣe ń bẹ̀. Nǹkan tí mo. Wọ́n lè fi ẹ̀wọ̀n sí Odùduwà tó fi rọ̀ síbẹ̀ tí wọ́n fi hàn. Àwọn yẹn náà tó wá sọ pé Odùduwà méjì ló wà. Pé Odùduwà obìnrin wà, Odùduwà ọkùnrin wà. Kò ti dá báyìí. Pé ara àwọn tó ń sin Odùduwà ti fẹ̀ wọ́n lè wá sí shrine Odùduwà ti ìlú yẹn. Àwọn tìlú yẹn náà wọ́n lè wá sí shrine Ifẹ̀. So àfẹnudọ́nu ni èmi ò rí. Ẹ ṣe gan sa. Ẹ ṣeun sá, ẹ ṣeun sá, ẹ ṣeun sá, ẹ ṣeun sá, ẹ ṣeun sá. Tó alhamdulillah. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí lórí social media yẹn tí wọ́n pariwo pé à ń jà fáwọn ọmọ bàbá wa ní ẹlòmíì ò mọ̀ kankan o ẹlòmíì ò mọ̀ kankan o àwọn tẹ́ rí tẹ́lòmíì tó owó ẹyọ sára tẹ́lòmíì tó ẹyọ ẹlòmíì ò mọ̀ kankan o wọ́n ò mọ̀ kankan nípa culture Yorùbá o ẹlòmíì ò mọ̀ kankan nípa culture Yorùbá rárá àtọ́ o ẹlòmíì ò mọ̀ o tó a jókòó sínú òyìnbó ẹlòmíì bá ti bẹ̀rẹ̀ báyìí àbọ̀rúbọ yìí o àbọ̀yè ìbọn ṣíṣẹ́ o wọ́n àmọ́ kankan o man àràbà every Friday òun máa ń kọ́ wọn ní ìjọsìn wọ́n á gbéwèé wọn jáde báyìí á máa kọ́ wọn ní ìjọsìn gbogbo tí yẹn ń ṣe ẹlòmíì ò mọ̀ náà tó wà lókèrè yẹn o bá a ṣe ń ka fati àti wa àwọn náà ní táwọn náà máa ń kà o kò sẹ́ni tó blame ẹnìkan fún yẹn kò sẹ́ni tó bú ẹnìkan fún yẹn èyí tó Ọlọ́run rán wọn pé wọ́n ń sìn òun ló ń sìn yẹn jẹun wá sọ fún ẹ ìwọ tó wá tó pé gbogbo fídíò títí ẹ láti tako Islam ni wọ́n rí o tán bá wá sọ yìí pé Ọlọ́run paná Adébọrẹ́ ẹ máa wá bínú tó bá ní Ọlọ́run paná Adébọrẹ́ ẹ máa wá bínú Àdìsá Olúwayé wọ́n ní Ìjẹ̀bú mo ṣe ní ìyẹn wà good. ká nítorí ìyẹn ló fẹ́ gbàgbọ́ o nígbà tó wá láti Saudi tó kọ́ ọ̀yàn wá láti bẹ̀ ni àbí tó kọ́ ọ̀yàn sàkóso wa ní bọ́bọ́ alẹ́ ẹ̀ẹ̀mẹ́ ìrẹ́ yín bọ̀bọ́ omúfùtì ọmọ rẹ yín tó kọ́ ọ̀yàn tápọ̀ wá láti Saudi tó kọ́ ọ̀yàn wá láti Saudi ni ṣé bó sábà yàn bí ni tọ́wádìí wáyé lórí ó lè gba ìtàn tí wọ́n sọ fún ọ pé Ọlọ́run gbé Kùránì ó wá sọ̀kalẹ̀ fún ọmọdù ó lè gbàgbọ́ pé Ọlọ́run mú ọdún sí ọdún bọ́ ó gbàgbọ́ ìkẹ́rẹ́ bá tiẹ̀ ìwà ń takò lọ́wọ́ àfẹnú tẹ́ńbẹ́lú. Àníbo ni bàbá rẹ ti wá lábẹ́ẹ̀rí bó la bàbá yín ti wá. ọmọdé wọn ti kí gbọ́ wọn bá terrorist group ẹ ti kúrò ayé jọ. terrorist group kẹgbọ́. Alhamdulillah. Yes. Ètò orílẹ̀-èdè wa dàrú. Àbáwọn èèyàn kan wà fẹ́ rí orílẹ̀-èdè wọ́n ní ètò Yorùbá dàrú àgbà. Lẹ́nu fẹ́ rí ètò orílẹ̀-èdè wa látòkè ìdílẹ̀ bó ṣe kéré nítorí corruption. Corruption ti destroy ẹ̀.
ṣe é pé ètò lọ dàrú ètò bá fi gbé bẹ́ẹ̀ ti dàrú. ẹ bá bọ̀ kékeré ti tọ́ àṣẹlẹ̀ ní pé ìṣẹ̀lẹ̀ tí ọ̀dà wa ń ṣẹlẹ̀. torí pé ètò ọba ti jẹ́ ètò ìṣẹ̀lẹ̀ tí ọ̀dà dé ọmọ ìṣẹ̀lẹ̀ tí ọ̀dà ọmọ bá ń ṣẹlẹ̀ láti ṣe kéré láti wọ́n lé. tí ibikíbi tẹ́ bá ti wá rí tí ìlà ṣàkọpọ̀ndìrọ̀ ètò ọba ti sílẹ̀ ètò ìjọba tó yanrantí ètò fámìlì náà tó ṣe kéré ó yanrantí ètò àwùjọ tó ṣe kéré ó yanrantí tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ti wọ́ fámìlì bá wọ́ àwùjọ wọ́ àwùjọ bá wọ́ ọtí ó ṣe kéré lọ́wọ́. ṣé ń gbọ́ ó ní kò sí tòjú adó yanrantí wípé òun làwọn fi jáde pẹ̀lú terrorist group tó pè ní Islamic Nation. yà wọ́n pè ní terrorist group yìí sìn níjọ́ tí Yorùbá Nation jáde kí ló fà táwọn fi jáde. Yorùbá Nation gbé jáde wípé torí pé ètò ìjọba dàrú àwọn náà fẹ́ dá dúró wọ́n fẹ́ lọ nílẹ̀ Yorùbá wọn. àwọn ní ìdẹ̀ jáde àwọn Yorùbá Muslim Nation àbí kankan Islamic Nation wọ́n gbé jáde. nígbà tí àwọn yẹn jáde ó wá kó wọn ní terrorist group ó pọ́nlẹ̀ fún ẹ o ó pọ́nlẹ̀ fún ẹ o. ẹ wojú ẹ bí ẹ wojú ẹ bí ó ṣe fídíò eléyìí. ó ṣe fídíò eléyìí ní October 9, 2022. gbogbo àwọn tó ń kọ́mẹ̀ntì bí wọ́n ṣàdúrà fún ni o. wọ́n ṣàdúrà fún tó ń yìn bàbá you will live long well done sir. You are really making sense. Religion shrine long time brother. àwọn èèyàn kí n bí ni rẹpẹtẹ gbogbo àwọn tó wá ń kí ẹ lánàá yẹn dà. Ìlọrin kì í ṣèlú fìtínà fa o fìtínà fa ìlú Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sùn màlúù náà. Ìlọrin ni ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa òkè tó tẹ̀lé kí kọ́lá yàrá tàbí ọ́ ní gẹ́rì àlímì ìlú Kúránì tẹ́ bá fẹ́ bọ̀ sún ẹ kọrí Òṣogbo. tó bá di lálẹ́ lórí prógámù tá à ń lọ ṣe kiri báyìí ẹ pàdé wa láfta yìí lálẹ́ àwọn fídíò ẹ̀ abẹ́ kó jáde tó ti yé ọgbọ́n àwọn fídíò ẹ̀ abẹ́ kó jáde tó ti yé gbogbo fídíò ẹ̀ pátápátá abẹ́mọ kó jáde ní táwọn èèyàn òrírí tí wọ́n gbọ́ rí láwọn nǹkan burúkú tó ti sọ ayé àgbọ̀ gbogbo nǹkan burúkú tó ti dá lára àwọn àrà burúkú tó ti dá ayé àgbọ̀ àwa ń retí àwọn alágbára rẹ̀ látòkè tó ń bọ̀ bóyá Yorùbá Nation ní ń bọ̀ ni o bóyá United Nation ni o bóyá àwọn Amẹ́ríkà ni bóyá London ni o à ń retí wọn ó Ọlọ́run á ṣàánú gbogbo wa o. Justice for Mohbad. Justice for Mohbad. tó bá di lálẹ́ ẹja pàdé inshallah torí àwọn mọ́tà àjọ ń lọ bí kan ti di Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.